ọmọdé tó bá gún yẹn rú àgbà ní ò gbọ́dọ̀ rí kàyẹ̀pẹ̀ ọmọdé lè kéwèé àgbà ní ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá o ilé mo fi wọlé sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ òtẹ̀ ni bó ṣe ń lọ lórí ìkànnì tí a wà yìí ni o ìkànnì NIGBATI TV channel 137 nínú starter ibẹ̀ gangan ni a wà ẹ má gbé kúrò ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ bó ṣe ń lọ ètò yìí ó dá lábala ló dá lé lórí abala bó ṣe ń lọ ó yàtọ̀ nǹkan tẹ́ bá ń ṣe bá ṣe ń lọ nínú fámìlì yín ẹ̀ ń ṣe òkú àgbà ìsọmọlórúkọ ìgbéyàwó ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn fídíò ẹ̀ bí a bí 2 minutes àbí 3 ó depend iye minute tẹ́ bá tẹ̀ tí record tẹ́ bá send sí wa nǹkan tẹ́ bá ń ṣe ẹ̀kọ́ sí lábẹ́ a máa ṣú ẹ̀ ní bó ṣe ń lọ òun lè ètò ní bó ṣe ń lọ abala ẹ̀kọ́ ilé ọgbọ́n ó wà ń bẹ̀ abala ilé ọgbọ́n ó wà ń bẹ̀ a máa sọ ìtàn ẹ̀rẹ̀ máa fún wa ní ìmọ̀ràn cause àwọn tó bá ní ìtàn yẹn wọ́n máa send ìtàn sí mi ni o ó lè ṣe ẹgán lè nítàn tí ẹ fẹ́ sọ ẹ fẹ́ kí àwọn ọmọ aráyé kan fún ní ìmọ̀ràn lórí ẹ̀ ẹ send ẹ̀ sí mi màá sọ lórí ètò bó ṣe ń lọ. tó ẹ pẹ́ bí ẹ para ẹ pé jùlùmọ̀ pé ètò bó ṣe ń lọ ti pẹ̀rẹ̀ lórí NIGBATI TV channel 137 inú starter ojú ibẹ̀ gan ni a wà. tó orúkọ tèmi ni Tajudeen Adébáyọ̀ tó gbọ́ ọmọ sí olórí ọ̀dọ́ ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe ọmọ nílùú Ìdọ̀fìàn ẹ wo tí n bá dókè lọ́hùn tí n bá dé a máa bọ́ sí agbami ètò ẹ wo mò ń bọ̀ mi ìdí ẹ̀yẹn dókè lọ́hùn. ẹ káàbọ̀ padà sí orí ètò yín ètò wa bó ṣe ń lọ bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ àwọn àgbà sọ pé tígi bá wó lugi tòkì ẹ̀ la kàn rí ẹja mú báyìí ètò ilé ọgbọ́n ọ̀nà àkọ́sọ abala ilé ọgbọ́n ọ̀nà àkọ́sọ lórí ètò bó ṣe ń lọ ilé ọgbọ́n ti ọ̀sẹ̀ yìí ó dá lórí arákùnrin kan arákùnrin ló tẹ àtẹ̀jíṣẹ́ sí mi o arákùnrin yìí wọ́n fi orúkọ wọn síbì wọ́n ní nítòótọ́ àwọn ti bímọ kan tẹ́lẹ̀ àwọn níyàwó àwọn tẹ́lẹ̀ ti bímọ ẹyọ kan àwọn àtìyàwó àwọn ò sí mọ́ ẹ̀dẹ̀ sọ pé tí obìnrin kan bá ní òun ò ṣe mọ́ àìṣe máa wá obìnrin míì láti fẹ́ kò dá kí wọ́n jẹ́ àpọ́n ò dá torí náà ọkùnrin tí mò ń sọ yìí wọ́n ní ìjọ́ kan àwọn bá ń lọ lójú ọ̀nà ọ̀dẹ̀ náà ń gbé Ajégúnlẹ̀ Àpápá lílo Èkó mi báyìí ọ̀nà ibi táwọn ti ń lọ ní ojú ọ̀nà àwọn pàdé arábìnrin kan wọ́n ní kí n má dárúkọ ẹ̀ wọ́n náà pàdé ẹ̀ àwọn dẹ̀ kẹnu ìfẹ́ sí i arábìnrin yìí kò ṣe méní kò ṣe méjì ó náà ti gbọ́ ká má fọ̀rọ̀ gùn wọ́n ní arábìnrin yìí ó ti bímọ síbi kan tẹ́lẹ̀ o tó ti ní ọkọ kan tẹ́lẹ̀ tó dẹ̀ ti bí ọmọ kan fún ẹni náà wọ́n ní kò ṣe méní kò ṣe méjì ó ló gbà sí àwọn lẹ́nu wọ́n náà dẹ̀ ń fẹ́ ra wọn ní tọkọ tìyàwó kí n má fọ̀rọ̀ gùn àtọ́dún ń gorí ọdún tóṣù ń gorí oṣù ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ àwọn ní àwọn fún lóyún ó bímọ fún àwọn ó bímọ kan fáwọn pàtó wá lọ táwọn ń fẹ́ra wọn táwọn bá ìfẹ́ àwọn bọ̀ àwọn dẹ̀ ń ṣe bó ṣe àwọn ṣẹ̀tọ́ àwọn pàtó wá di bíi ọdún mẹ́wàá láti fẹ́ ara wọn obìnrin yìí wọ́n ní kò fún àwọn lára nítòótọ́ obìnrin máa ń sọ fáwọn pé àwọn fẹ́ lọ ṣe nǹkan nílùú àwọn Kwara dẹ̀ ni obìnrin tí mo sọ yìí wọ́n tẹ̀ tún dárúkọ ìlú ẹ̀ Lálùbá nílùú Kwara State wọ́n ní ìyàwó àwọn yẹn táwọn fẹ́ kejì tó bímọ fáwọn pé wọ́n náà fẹ́ ṣe ìnáwó kan nílùú àwọn kódà ìyá ìyàwó àwọn tó wà nílùú Lálùbá ní Kwara State kódà wọ́n máa ń pe àwọn pé bàbá lágbájá bàbá tàmẹ̀dù pé kí ó fi ìyàwó ẹ̀ lẹ̀ pé kó wá sílé pé àwọn fẹ́ ṣe òde kan ẹ̀pá àwọn Kwara tó bá ń ṣe òde gbogbo mọ̀lẹ́bí ló máa kún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe òde wọn ní ẹ̀yìn ọdún lè jẹ́ ìjọ́ kẹta ọdún àbí ìjọ́ kẹrin àbí ìjọ́ karùn-ún wọ́n ní àwọn òòṣà ní kó má lọ
àwọn tún wá owó mọ́tò fún gbà tó di yọ́nà tó pé àwọn wá owó mọ́tò fún pé kó gbà ọkọ̀ tó nù fẹ́ lọ ṣe ní ilé tí màmá ẹ̀dẹ̀ ń pè fún báwọn lọ fẹ́ lọ ṣe náwó àwọn fún lówó mọ́tò pé kó lọ wọn náà tún sì dé ní mọ́tò wọn dẹ̀ juwọ́ síra wọn pé ó dàbọ̀ bye bye ìjọ tó bá ń bọ̀ pé àwọn tí wọ́n fẹ́ padà sí Èkó kí n má fọ̀rọ̀ gùn arábìnrin yìí lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje arábìnrin ò pé òun fẹ́ wálé pé dáàdì lágbájá ẹsẹ̀ ní mọ́tò òun fẹ́ padà sí ìlú Èkó ó ní kò arábìnrin kò pé àwọn ibi tó wà ń lọ lélẹ̀ ẹ mọ̀ pé tí obìnrin kan bá ní òun ṣe mọ́ àmàrí ìtọ́pọ̀ máa ṣe obìnrin pọ̀ ń ta arábìnrin yìí ó tún nọsẹ̀ síwájú wọ́n nígbà táwọn nọsẹ̀ síwájú àwọn rí pàdé arábìnrin kan again àwọn dẹ̀ kẹnu sí àwọn kẹnu fẹ́ sí arábìnrin náà gbà pé káwọn máa fẹ́ ara wọn gbà táwọn fẹ́ ara wọn ọdún kìíní ọdún kejì ọdún kẹta arábìnrin náà ó lóyún ó bímọ bàtí wá rí pé arákùnrin yìí ṣéǹjì tí wàá wà lọ́wọ́ ẹ̀ tí arábìnrin tó travel tó ń fẹ́ tẹ́lẹ̀ tó náà ń fẹ́ tẹ́lẹ̀ tó lọ sílùú àwọn tó ń rí nínú social media pé ṣéǹjì tí wà lọ́wọ́ tí wà ní ọkọ̀ àwọn táwọn fi sílẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti rí pé ọkọ̀ àwọn ti ń lo mọ́tò ká má fọ̀rọ̀ gùn obìnrin yìí ti ń pè àwọn padà báyìí o tó fẹ́ padà wá ìgbà tó rí pé nǹkan ti dùn so wọ́n á ní kí ni kóun ṣe báyìí sin arákùnrin yìí pé kí ni káwọn ṣe obìnrin tó fà wọ́n lẹ̀ pé ó ní òun ṣe mọ́ ó kó ẹrù ó dẹ̀ mú ọmọ àwọn tó bí fáwọn ó mú travel nísìn ó wá rí pé ó ti rí pé àwọn ti fẹ́ ìyàwó mi ó dẹ̀ ti wà mọ́tò táwọn olùtẹ́lẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí ń lo mọ́tò nsìn àwọn ti fi mọ́tò fẹsẹ̀ rìn báyìí nsìn àwọn ní kí ni káwọn ṣe báyìí tí ó ti ń pè àwọn pé òun fẹ́ padà sílùú Èkó pé káwọn máa fẹ́ra padà àwọn dẹ̀ ti níyàwó mi tó ti bímọ fáwọn ṣé káwọn á gba padà báyìí káwọn máa fẹ́ padà kó káwọn sẹ́ẹ̀dì owó mọ́tò kó padà sékòó àbí kí ni káwọn ṣe ààrẹ ní lọ́kàn pé àwọn fẹ́ fẹ́yàwó méjì ẹ jọ ẹ kàn ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yín ẹ mú voice call ní o voice call tẹ́ bá pè mò ní gbé nọ́mbà mi nìyẹn òun lọ lójú ìròyìn yẹn orúkọ yín agbègbè tí ẹ̀ ń gbé nǹkan tẹ́ bá kí lágbájá yìí ṣe tí bàbá yìí ṣe nǹkan tẹ́ fẹ́ kó ṣe bí akọ́ bẹ̀rẹ̀ sí ń fẹ́ padà ní àbí kó má fẹ́ mọ́ kí nǹkan ṣe orúkọ yín àbí tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ fún arákùnrin ẹ fún nímọ̀ràn ètò ni bó ṣe ń lọ abala ilé ọgbọ́n òun là ń sọ yìí abala ilé ọgbọ́n òun là wà yìí tí n bá dókè lọ tí n bá padà dé wọn á bọ́ sí bó ṣe ń lọ ẹ wo mò ń bọ̀ mi ìdí. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ lọ́rọ̀ yín kí ló ń ṣẹlẹ̀ lágbègbè yín gan-an ẹ̀ ń ṣòkú àgbà ìsọmọlórúkọ ìgbéyàwó ìṣílé ẹ wá lè pè wá nìyẹn pé ká wá cover ká wá interview àwọn àlejò yín ẹ wá mú fóònù yín tó bá clear àbí cameraman yín tó clear ìṣẹ́jú méjì náà ni o ẹ send ẹ̀ sí mi bó ṣe ń lọ nìyẹn bó ṣe ń lọ àǹkan tẹ̀ ń ṣe ẹ kàn kọ sísàlẹ̀ a máa sọ lórí ètò bó ṣe ń lọ ẹ mọ̀ pé abala ilé ọgbọ́n láṣẹ sọ tán yẹn ẹ fún arákùnrin yẹn fún nímọ̀ràn tó bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ a ti bọ́ sí abala bó ṣe ń lọ báyìí ẹ jọ bó ṣe ń lọ nílùú Ìjọra a máa lọ báyìí wọ́n ṣe Ìjọra day wọ́n fi ọ̀sẹ̀ kan ṣe Ìjọra day ìparí ẹ̀ lélẹ́yìn lọ́wọ́ send sí mi ìparí Ìjọra day kódà ẹ máa rí ọba Ìjọra tó náà ń jó táwọn náà kíjó mọ́lẹ̀ Israel Majesty ọba Abdulfatai Aremu Aromire Oyègbèmí the second Gbadewọlú the first Ìjọra and Ìgànmú Apapa Kingdom ẹ máa rí àwọn náà táwọn náà ń jó wọ́n ṣe Ìjọra day tó ń ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ní 2026 àkọ́kọ́ ẹ̀ tó máa ṣe ní Ìjọra lélẹ̀ àkọ́kọ́ Ìjọra day tó máa kọ́ ṣe lélẹ̀ wọ́n wá sẹ́ndẹ̀ sí mi bó ṣe ń lọ ni bó ṣe ń lọ lètò bó ṣe ń lọ ètò ni bó ṣe ń lọ bó ṣe ń lọ lílù Ìjọra ẹja wò ẹja dé òkè lọ.
bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ lórí ìkànnì tí a wà yìí ni NIGBATI TV channel 137 inú starter ojúbẹ gangan la wà ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ bó ṣe ń lọ lílù ìjọra náà lẹ́sẹ̀ ìwòtọ́ yẹn o wọ́n ṣe ọ̀jọ́ra dè àkọ́kọ́ ẹ̀yìn tó máa kọ́ ṣe nìyẹn lílù ìjọra ẹ̀ náà bó ṣe ń lọ lọ́dọ̀ yín gan òkú àgbà ni ìsọmọlórúkọ ìgbéyàwó ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ́jú méjì ni o mẹ́ta ni o ẹ sẹ́ndẹ̀ sí mi nǹkan tẹ́ bá ń ṣe ẹ kàn tẹ́ síbẹ̀ pé nǹkan báyìí lẹ́ ń ṣe o màá sọ jáde lórí bó ṣe ń lọ bó ṣe ń lọ ni bó ṣe ń lọ ẹ̀kejì lílù Ajégúnlọ̀ ni ní Ajérọ̀mí Ìfẹ́lódùn Ajérọ̀mí Ìfẹ́lódùn local government ní Ajégúnlọ̀ Àpápá ibẹ̀ ló ti ṣẹlẹ̀ bó ṣe ń lọ ni wọ́n jí mọ́tò ẹnìyí ni o ẹnì yẹn ó sẹ́ndẹ̀ sí mi ni bó ṣe ń lọ lọ́dọ̀ tí wọ́n gan nìyẹn wọ́n pààkì sí iwájú ilé wọn náà ń gbé ní Ọ̀jọ́ road 134 ní Ọ̀jọ́ road ní Ajégúnlọ̀ Àpápá ní ìjọba ìbílẹ̀ Ajérọ̀mí Ìfẹ́lódùn RAV4 orúkọ mọ́tò náà RAV4 orúkọ mọ́tò náà o plate number mọ́tò náà ni FST 202CK FST 202CK oní plate number mọ́tò náà ashes colour ni colour eruku ashes colour colour eruku ní Yorùbá ashes colour ni mọ́tò náà fún ẹnikẹ́ni tó bá ti rí mọ́tò náà ẹ̀bùn wà fún onítọ̀hún nọ́mbà tí ẹ máa pè sí lélẹ̀ 080 32 67 47 91 080 32 67 47 91 bó ṣe lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe lọ bó ló ṣe ń lọ lọ́dọ̀ yín gan-an kí lẹ̀ ń ṣe kí ló ṣẹlẹ̀ sí bó ṣe ń lọ òun lẹ́tọ̀ tí n bá dé máa bọ́ sí abala ṣẹ́mi ẹgbẹ́ mo fẹ́ béèrè ìbéèrè lọ́jọ́ tèmi ẹ tó bá gba ìbéèrè náà recharge card wà fún recharge card tó bá ti ń lò network tó bá ti ń lò ni wàá gbà so ẹ jẹ́ kí n dé òkè lọ tí bá dé máa bọ́ sí abala ṣẹ́mi ẹgbẹ́ mo ń bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ ẹ rí bá ṣe ń mú lẹ́sẹsẹ ilé ọgbọ́n àti sọ ilé ọgbọ́n fún yín ẹ ti rí ọgbọ́n kan bẹ̀ ẹ ti fẹ́ ni ẹ nímọ̀ràn kan tó yẹ kó ṣe bó ṣe ń lọ ní ọ̀dọ̀ ọba Israel Majesty ọba Abdulfatah Aremu Aromire Oyègbèmí the second Gbádéwọlú the first di Ọ̀jọ́rá and Àpápá and Ìgànmú kingdom wọ́n ṣe Ọ̀jọ́rá dé báwo ló ń ṣe lọ lọ́jọ́ yìí náà àti mọ́tò tó tún jí ní ìlú Ajégúnlẹ̀ Ajérọ̀mí Ìfẹ́lódùn bó ṣe ń lọ lọ́dọ̀ wọn nìyẹn báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín gan bá ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ jẹ́ kí n mọ̀ máa sọ lórí afẹ́fẹ́ lórí ètò bó ṣe ń lọ máa sọ tó abala ṣẹ́mi ẹ̀gbẹ́ la fẹ́ bọ́ sí ṣẹ́mi ẹ̀gbẹ́ ṣẹ́mi igbe ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá mi ṣẹ́mi igbe ẹ̀yin ẹ̀gbọ́n mi ṣẹ́mi igbe ẹ̀yin àbúrò mi ṣẹ́mi ẹ̀gbẹ́ tó ìbéèrè tí a máa bí ní ọjọ́ ti èní ẹ̀bùn wà fún ẹni náà o ẹ̀bùn recharge card ni network tẹ́ bá ti ń lò ọ̀nà máa sẹ́ǹsì ẹ̀bùn recharge card ni ìbéèrè tí ọ̀tẹ̀ yìí ó dá lórí pé tí Yorùbá bá sọ pé àgbà yín wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ẹ jọ ibo ló ti ń lo irú òwe náà àti pé kí ló máa ń ṣẹlẹ̀ tó máa fi lo irú òwe náà àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ kí ni ibo ló ti ń lò kí ló túmọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa sọ sí lélẹ̀ ẹ jọ ẹ máa sọ̀rọ̀ eléyìí tí ẹ pẹ́ ẹ sọ̀rọ̀ ẹ kàn ẹ type ẹ̀ fún mi tí wọ́n ti type ẹ̀ network ẹ bá ti ń lò mo máa send recharge card tí ẹ bá ń lò mo máa send ẹ̀ sí èèyàn mẹ́ta àkọ́kọ́ tó bá gbà ní èèyàn mẹ́ta àkọ́kọ́ tó bá gba ìbéèrè náà ni àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ kí ló túmọ̀ sí ibo lọ́n ti ń lò kí ló máa ṣẹlẹ̀ tó fi ń lo irú òwe báyẹn
ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa tẹ àtẹ̀ránṣẹ́ sí mi ó ní 080 38 00 2715 080 38 00 2715 tàbí 080 21 34 34 15 080 21 34 34 15. tó ẹ̀yin náà wàá fẹ́ ṣe ìpolówó ẹ fẹ́ mú ìpolówó làgùn mọ́ owó ẹ gbé ìpolówó wá sí orí ètò bó ṣe ń lọ lórí NIGBATI TV channel 137 àmàbáyín polówó ọjà yín ṣe gbọ́ ẹ̀rẹ̀lí kábàámọ̀ láéláé. tó ibi tójú ráyìn ràn dé òun ló pin ìran mo dúpẹ́ lọ́wọ́ àwọn cameraman mi tẹ́ dúró tì mí Wálé mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an ẹnu òṣè mo dúpẹ́ lọ́wọ́ ẹ producer mi ó di mo dúpẹ́ lọ́wọ́ ẹ kó lè dáná ní gbogbo wọn sáré kiri agbára Ọlọ́run wàhálà wa ò lè já sásán o. tó èmi náà líṣì mi gbọ́ bẹ́ẹ̀ ń gbọ́ mi a máa dùn létí yín o ẹ̀yin náà dẹ̀ ní ojú yín dẹ̀ lè fọ́ ojú tẹ̀ tí ń wọ̀ ọ́ lè fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò lè di. Tajudeen Adébáyọ̀ ti gbé ọmọ sí olórí ọ̀dọ́ ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbé fi mo ti gbé ẹ wo ìlú Ìdọ̀fin yá.